ìsọ̀ yìí àbùkáyí 5:3-4 kò sọ nǹkan tẹ̀yìn sọ. èyí sọ pé ànábì ìbò kù sùn òun dà. ó yẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé iṣẹ́ lè defend party yẹn fún wa káwa náà mọ̀ pé rọ́ọ̀dì ẹ̀mẹ̀sìn pa. mi ò tí defend kankan ẹ̀yin ti sọ pé fact ni you are an investigative journalist you should be able to disprove or prove things kẹ́ tó lè pè ní fact báwo lẹ ṣe rí níbo lẹ ti prove. ó dà let's say I was ignorance ẹjọ ẹ lè defend fún wa pé kí ló tọ́ kò bókù sùn. màá defend fún wa ṣe fún yín sìn ṣe gbọ́ nǹkan tí mo máa ń ṣe nìyẹn. àkọ́kọ́ nǹkan tó gbé wá fún yín kì í ṣe hadith màá gbé nǹkan tó gbé wá jáde màá gbé jáde fún yín sìn. péèjì tó ti lọ gbé jáde màá fi wọ̀nyí nísìn ṣé ń gbọ́ mi sà so ẹ máa wojú fún yín sà. nǹkan tó máa ń gbé jáde fún yín òun lélẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ni sà gbé máa gbé jáde lé ibi tó máa gbé jáde lé ṣé mo parọ́ ni sà. nǹkan tó máa ń jáde lé yìí pé ẹ̀wù I Muhammad put on my clothes my shirt that she may wear the cloth of heaven ṣebí sà and I slept with her in her coffin grave that I may lessen the pressure of the grave. She was the best of Allah's creations to me after Abu Talib. The prophet was referring to Fatima, the mother of Ali. The mentors explained the Arabic word used here for slept is itajat and literally means to lay down. Exactly. Kì í ṣàdís. Website àwọn Christian ló ti lọ gbé. Website bẹ́ẹ̀ ni website àwọn Christian ń lélẹ́yìí ẹni tó kọ́ lélẹ́yìí Sam Shammon ó kọ́ ní 14 July 2017. ẹni tó kọ́ dáná lọ́ọ́ Sam Shammon nísìnyí Christian ẹjẹ́ bá ń gbé jáde níbàyìí. Sam Shammon. Christian ni àbó combat. Christian ẹni yẹn Christian apologist àwọn tó máa ń bú Ọlọ́run bá nọbí tó jẹ́ Christian l'Amẹ́ríkà. Òun ló kọ́ máa gbé jáde sí ẹ̀ máa di Sam Shammon. Sam Shammon. Òun lélẹ̀ ẹni tó kọ́ òun lélẹ̀. Sam Shammon is a well-known Assyrian American Christian apologist, writer and debater. He is formally recognized for his extensive work in counterculture apologetics with a heavy emphasis on critiquing Islam. Ẹ̀ tó máa pa ọmọ Islam ni. That is critiquing Islam. Irọ́ ló pa òun ló kọ kiri ẹ̀wù òun ni Sam Shammon òun lélẹ̀. Website yìí ló ti lọ gbé jáde fún yín. Ẹ̀yẹ́ máa ń nǹkan tó máa ń ṣe bí MS máa ń ṣe ni òun kọ́ máa ń bú ànábì ti ẹni. Òun ní MS gbé wá tó pè láàyè. Ẹ ti ó wá ní Demetrius explain. Demetrius yẹn àwa mùsùlùmí ò kí ń sọmọ ní Demetrius kò sí àfa àkọ́ tó ń jẹ́ Demetrius. Ó parọ́ fún yín ni. Now nǹkan tó yẹ kẹ́yìn wá ṣe lélẹ́yìí lọ́jọ́ mi. Tẹ bá ti rí báyẹn simple thing nígbà tá a wà ní secondary school. Tá bá ti rí information kan tá fẹ́ lazy àkọ́mọ́sá ìlọ Google á lọ bèrè pé ṣé tòótọ́ ànábì ìbò kù sùn ẹjẹ́ mi báyìí. Did Prophet Muhammad had sex with a dead woman? Only no, there is no historical or textual basis for this claim. Wọ́n ní rárá o kò sí kódà ìtàn kan kódà kò sí ìwé kan tó gbélé wa. The allegation of necrophilia is a polemical myth and is strictly forbidden in Islamic law. Wọ́n ní eléyìí rán ni òótọ́ táwọn Christian ìdálẹ̀ polemical myth. Èèwọ̀ dẹ̀ ní kéèyàn bókù sùn nínú Islam, which emphasizes reverence, purification and the proper respectful burial of deceased. Islamic teaching strictly require purification ritual and sexual impurity strictly prohibit even helping to lower body into a grave. Ṣẹ́tìrí káńpẹ́ bá sílẹ̀ ẹ̀túnmọ̀ ìgbé à bóyin wá sọ pé fact ni ọ̀jọ̀gbọ́n dẹ̀ ní ẹ ti rí kódà tẹ́ bá kọ táìpẹ̀ sí Google lásán ó máa gbọ́ pa nǹkan tó sọ pé irọ́ lẹ́mìí sí pa kí ló tẹ́ fi ṣe báyìí sàn kí ló tẹ́ fi ṣe. No, I have series of questions that I want to ask. Ẹ mọ̀ kí mo sọ fún pé mo kì í ṣe Muslim. Mo mọ̀ pé ẹ ṣe Muslim. Àní nǹkan tẹ́ ẹ sọ kódà ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n kan máa fi ibì kan nínú Kùránì wá sí. Tí ẹ bá wo nínú Kùránì wà ní Kùránì chapter 49 ní verses má gbé òun kẹrí nǹkan tó wà rẹ̀. Ẹ wò sá. Ẹ ṣẹ́ni bá mi kà sá. Verses yìí. Okay. Oh, you who have believed, if there comes to you a disobedient one with information, investigate less. You harm people out of ignorance and become over what you have done, regretful. Ẹ̀gbọ́n Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ó ń bá wa mùsùlùmí sọ̀rọ̀ tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ kan látọ̀dọ̀ èèyàn kan ẹ kọ́ lọ ṣèwádìí kẹ́ tó sọ fẹ́ lómi kẹ́ má bàa sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ débi pé létà tẹ́ bá padà mọ̀ ẹ wà máa kábàámọ̀ kàn tí mo ti má ṣe kìnìyàn mọ̀ pé iná wíjẹ́ tó jẹ́ question mo sọ fún mi fẹ́ wá béèrè. Question kan lè ọkọ béèrè ẹ sọ pé ẹ ti gbọ́ gbogbo nǹkan tó sọ pé fact ni nǹkan tẹ́ sọ nìyẹn sà ó wà on record. Ẹ má worry mo ṣe máa tún wá program yín jọ mi láti lọ gbé nǹkan mi jáde tẹkọtẹ defend this but mo ní question bí méjì tí mo fẹ́ béèrè wọ́n dẹ̀ are very important. Ilé mi sọ pé bàbá wa mo sọ̀rọ̀ kí n má wọrí lílé ká ẹ bá wà sóbà
ká ní pé bá àsóbà ó jẹ́ kí ọkọ̀ apologize pé ẹ ṣe mistake pé nǹkan tẹ́ ẹ sọ òye bẹ́ẹ̀. Okay, mo ṣe mistake mo pè ní fact. Mo ṣe mistake mo pè ní fact without asking questions. Sorry about that. Without doing proper investigation.